من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run a kú àṣekọ ọdún mo mọ̀ pé gbogbo aláti rí pósítà Aljinn Al-Ashik tí a fẹ́ ṣe program yẹn ní ọjọ́ Sunday lórí live lórí platform wa lórí Facebook so gbogbo ayé ká gbìyànjú ní 12 o'clock Nigerian time ká wá jàǹfààní ẹ̀ ẹ̀rípa ti sọ̀rọ̀ lórí oríṣiríṣi àwọn àlìjọ̀nú but Aljinn Al-Ashik ó jẹ́ àlìjọ̀nú onífẹ̀ẹ́ ẹ̀tàn the lost lover demon àbí ká sọ pé the demon lover ẹ ti understand àbí spiritual lover so ẹnikẹ́ni tó bá ti wà possessed by this Aljinn Al-Ashik tí ọwọ́ tó bá ti lè kó sí pàkúté Jinn Al-Ashik ìjọkùnrin ní ẹ ìjọbìnrin ní ẹ ìjọmọdé ní ẹ ìjàgbàlagbà ní ẹ tí Aljinn Al-Ashik tọwọ́ ẹ bá ti tẹ̀ ẹ́ irú ẹni bẹ́ẹ̀ kò tún enjoy real relationship love mọ́ nínú ayé á dẹ̀ tún máa damage àwọn nǹkan kan nínú life ẹ̀ lórí progress kò ní fẹ́ ní àjọṣepọ̀ pẹ̀lú èèyàn bíi tara ẹ̀ mọ́ kó jẹ́ ní tó ti lọ́kọ ńlé ní ẹ̀rí pẹ́ lómi tọkọ-tìyàwó wọn á dédé depart ìyàwó á dé ní pé òun ò ní feelings fọ́kọ òun mọ́ ó ń ṣẹlẹ̀ ń sìn especially àwọn obìnrin ló ń rí kójù ṣó dẹ̀ mọ̀ pé mo sọ pé Al-Qur'an sọ fún ẹ pé innahu yarakum huwa wa qabiluhu min haythu la tarawnahum èṣù àtàwọn àlìjọ̀nú ẹgbẹ́ generally wọ́n ń wò yín o tẹ́yìn ẹ̀dẹ̀ lè rí wọn kódà tó bá tún dọjọ́ ìdájọ́ Ọlọ́run tún máa challenge gbogbo àwọn àlìjọ̀nú pé yá ma'ashara al-jinni wal-insi yá ma'ashara al-jinni mo pè yín àlìjọ̀nú kọ́dí istaksariton minal ins wá ìtẹ̀ṣe wá mẹ́kì lẹ wá lu àwọn èèyàn lẹ fọgbọ́n àrékélékè lẹ fi ète lẹ fi use àwọn èèyàn bí eléyìí so Ọlọ́run gan mọ̀ pé àwọn àlìjọ̀nú wọn àwọn kan wà nínú wọn ẹ rí pé mo sọ fún yín pé mínú lè muslimin wà mínú kọ́sítùn bẹ nínú àwọn àlìjọ̀nú tí wọ́n gbọ́n orí kunkun àwọn náà dẹ̀ ní freedom so wọ́n ní access sáwa èèyàn àwọn èèyàn wọn wá ní access sí òun làwọn tó yẹ pé kí ni wọn ò ní Ọlọ́run kì í kírun déédéé kì í gbààwẹ̀ gbogbo nǹkan t'Ọlọ́run ṣe léèwọ̀ òun ṣe lẹ́tọ̀ọ́ gbogbo nǹkan t'Ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ òun ṣe léèwọ̀ kò tẹ̀lé Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam kò tẹ̀lé Al-Qur'ani kò gba ọ̀rọ̀ Ọlọ́run bá gbọ́ kì í ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe nínú ẹ̀sìn askar gan kì í sábà ṣe gbogbo àwọn ẹ̀dá tó bá fi ṣe Ọlọ́run sílẹ̀ tó fẹ̀sìn lẹ̀ wọ́n máa ń rí wàhálà látara àwọn ẹ̀mí èṣù sábà máa ń tètè wọlé sí wọn lára láti máa dà wọ́n láàmú. Al-Qur'an tó fi sọ fún wa ọ̀rọ̀ Ọlọ́run ni ó ní innahu laysa lahu sultan ala allazina amanu wa ala rabbihim yatawakkalun. Al-Qur'an ló sọ bẹ́ẹ̀ Ọlọ́run ló sọ pé èmi ni màá máa dúró èṣù àtàwọn kọ̀ǹpánì ẹ̀wọ̀n lágbára lórí àwọn tó bá gbàgbọ́ tó bá dúró tèmi Ọlọ́run wọn ò dẹ̀ lágbára lórí àwọn tó bá fara ti èmi Ọlọ́run tí wọ́n ń ṣe déédéé pẹ̀lú èmi Ọlọ́run so èṣù ò lágbára lórí ìwọ tó bá dúró déédéé because àlìjọ̀nú the Jinn Al-Ashik the lover jinn yìí ó máa ń sábà disturb àwọn ẹ̀rí pẹ̀lú omi ọkùnrin mi adédé wọnú toilet ó ń ṣẹlẹ̀ sóbìnrin náà a lọ máa masturbate ara ẹ̀ ó níyàwó ńlé o ó lè ṣe masturbation yẹn lẹ́ẹ̀mẹ́wàá léèdè ó dẹ̀ níyàwó kódà ó tún ní girlfriend but kò wú ṣe ó fẹ́ ṣe personal Jinn Al-Ashik ti wọ ara ẹ̀ jinn yẹn ló ń use ẹ̀ obìnrin mi náà alọ́kọ̀ òun òun mọ́ jinn ó máa ń break relationship ó máa ń da arin tọkọ-tìyàwó rú ibi tẹ́ ti mọ̀ ẹ̀rí pọ́lọ́ náà sọ pé nínú iṣẹ́ èṣù ni mọ́ yufarikuna bihi bainal mar'i wa zawji Suratul Baqara 102 iṣẹ́ tẹ̀ṣù di ti gbà nìyẹn ẹ ti understand nísìn so Jinn Al-Ashik ó jẹ́ àlìjọ̀nú pé ó máa ń fẹ́ enjoy lára àwọn èèyàn bí pé kò máa lálàá pé òun wet ìgbà míì a gbé fọ́tò bàbá ẹ wá a gbé fọ́tò ọ̀rẹ́ ẹ wá a gbé fọ́tò àwọn tó mọ̀ wá láti wá máa bá ẹ ní àjọṣepọ̀ kì í ṣe àwọn yẹn is Aljinn Al-Ashik mistake ìkan náà fi wá ń jáde tán ta fi ń ṣàlàyé fáwọn èèyàn ni pé àwọn èèyàn wọn máa ń bìlífù pé bóyá ogun kan ni àbí wọn gẹ́ẹ̀tì nǹkan tó ń ṣẹlẹ̀ nǹkan míì ni wọ́n fi lọ ń fèsì kéèsì yìí lẹ́ẹ̀ fi bọ́m̀bẹ̀ is jinn is evil spirit kódà látara ogun ṣíṣe láṣejù kẹ nǹkan tí ó yẹ kẹ fi fèsì problem ìtẹ lọ fi fèsì ẹ wàhálà ni ẹ ti understand ẹ máa ní problem pẹ̀lú Jinn Al-Ashik so àlìjọ̀nú yìí ó ń disturb àwọn èèyàn kì í jẹ́ kí èèyàn ní bí pé kò máa lára lójú oorun pé òun lájọṣepọ̀ nínú àwọn iṣẹ́ ẹ̀ nìyẹn pé wọ́n bá ẹ lájọṣepọ̀ dẹ́yìn ìgbà mi kò máa dédé feel pain lójú ara ẹ ìjọ ọkùnrin ní ìjóbìnrin bíi pé òun feel pain bíi pé bóyá ìwà àtìyàn lájọṣepọ̀ ẹ̀ẹ́dẹ̀ lájọṣepọ̀ òòdẹ̀ lálàá ẹ̀ àlìjọ̀nú yẹn ti wọ ara ẹ̀ àlìjọ̀nú dẹ̀ ní méjì ló fi máa ń ṣiṣẹ́ ìgbà míì ó máa wà permanent nínú ara ẹ̀ ó máa control ẹ̀ àwọn ìwà àbàjẹ́ tó kì í ṣe ó máa tì ẹ́ ṣe bí pé kó lọ máa wo pornography
kó máa wà nínú tọ́ílẹ̀tì ṣá kó máa bára ẹ ṣeré, ìwọ obìnrin náà kó wà nulé kó ṣíra sí òwò, kò wù ẹ́ mọ́ kọ́kọ́ ẹ fọwọ́ kàn ẹ mọ́, kó ṣáà máa dá ṣeré, kó ra cucumber, kó ra masturbation láti máa fi bára ẹ ṣeré, kó máa wo mirror, kó máa ṣe bí pé you are alone, kó máa fẹ́ máa dá wà láti máa ṣeré kéré wọ̀nyẹn, àlìjọ̀nú yìí ló máa ń fà á. Gbogbo àwọn èèyàn mìíràn tó dẹ̀ yẹ pé kí ni wọ́n wà nílé ọkọ wọn, wọ́n ti wá lóyún, àlìjọ̀nú yìí dẹ̀ ti nárẹ̀sì sínú láìfù wọn, àlìjọ̀nú yìí tún máa ń fà á láti boyún jẹ́ lára àwọn èèyàn, ó tún máa ń fà á láti jẹ́ pé kẹ́lómi máa ń ní oyún. Ẹ rí i pé nílẹ̀ Yorùbá wọn pé kíní kan ní ẹ̀dà, jínlẹ̀ àṣìkì náà ń kọ́ sí problem yẹn, because when the person release tí wọ́n àtọ́kọ ẹ lájọṣepọ̀ tó bá drop kíní, jínlẹ̀ àṣìkì ó máa jẹ́ kí kíní yẹn wálẹ̀ padà, tó bá wálẹ̀ padà kò sí bóyá fẹ́ doyún, ó ní ó ń envy àwọn èèyàn, ó dẹ̀ wà jealous, ó máa ń jealous. Tó bá ti love èèyàn kan, either ọkùnrin ni jínlẹ̀ àṣìkì love ni, wàhálà ti dé lórí relationship ọkùnrin yẹn, either obìnrin ni jínlẹ̀ àṣìkì love ni, wàhálà ti dé. Ẹ jẹ́ ká tọ́jú àwọn ọmọ wa náà, àwọn ọmọ kéékèèké wọ̀nyẹn náà ó máa ń bá wọn ṣèṣekúṣe lójú oorun. Ẹ ti understand, ẹlòmíà wọ tọ́ílẹ̀tì 1 hour kò tí ì jáde, tó ẹ̀kọ́ ọmọ kékeré ni, go and check the person, go and check ọmọ ẹ kó wo. So gbogbo àwọn nǹkan kí nǹkan ìlú máa ń sábà ṣẹlẹ̀ látara jínlẹ̀ àṣì. So gbogbo tá a fẹ́ gbọ́ full detail, ẹ jẹ́ ká join wa ní live lọ́jọ́ Sunday, ẹ ti understand. Then ẹ tó bá need the clip wa, ẹ lè WhatsApp wa lórí nọ́mbà yìí +27 61 295 6389 +27 61 295 6389. Email wa globaldahiratudikrullah@gmail.com. Then lẹ́ẹ̀kan sí fún gbogbo àtàbá fẹ́ láti máa ṣètọrẹ àánú fáwọn aláìní, account number ní fáwọn aláìní 0123 214254. Account number fáwọn aláìní 0123 214254. Global Dahiratu Dhikrlahi Islamic Organization, Wema Bank of Nigeria. Masalam wa ila likoi. Ẹ join wa ní live ká lè gbọ́ more information about the Jinn al-Ashik. Masalam wa ila likoi.